bàbá pé 100 ọdún lókè èèpẹ̀. Adúpẹ́ lọ́wọ́ àdániwáyé. Adúpẹ́ lọ́wọ́ ọba tó mú gbogbo tó sì lè ṣohun gbogbo. Adúpẹ́ lọ́wọ́ ọba tó mú wọn wá sáyé láyọ̀ àtàlàáfíà. Tó tún wá jẹ́ kán máa fi ayọ̀ àti àlàáfíà gbénú ayé ọ̀nà. Ìran ọ̀gẹ̀dẹ̀ kan ò sunkún àti dẹ̀rí ara òní ni yín bàbá. Bàbá Isaiah Aderemi Adegbola àwọn náà ni mò ń kí o. Ọkọ díákónì obìnrin Ọláìtàn Adegbola. Bàbá kẹ̀pẹ́ láyé nínú àlàáfíà àti ìlera tó pé. Ìjẹ̀ṣà ni yín. Ẹ̀yin lọmọ olóbì kan wọ́wọ́ ti rí wọ́, ọmọ olóbì kan wọ̀wọ̀ ti rí wọ̀. Èyí tó bá fẹ́ ni máa wọ̀ sí ni lẹ́nu ni. Èyí tí ò fẹ́ ni a wọ̀ sínú igbó ẹranko búburú amúrú wọn fi jẹ. Ẹ̀yin ni Ìjẹ̀ṣà mọ́dù àpọ̀nàdà. Ẹ̀yin lọmọ ẹlẹ́ni àtẹ́ ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wọ̀. Ìran bàbá yín ní sin tòlótòló ẹrú bàbá yín ní sin pẹ́pẹ́yẹ. Àṣeyí ṣàmọ́dún bá mi overseer Isaiah Aderemi Adegbola. Bẹ́ẹ̀ bá wá gbọ́ bí mo bá wá ń kí yín o. Gbogbo ọmọ tí Ọlọ́run fi jíǹkí yín pátápátá. Àti àwọn ọkọ wọn ni o àti aya wọn ni o. Wọ́n ní kí yín o àtọkọ wọn àtaya wọn. Wọ́n ní kí yín pé lágbára Elédùà ẹ ṣe ọdún mọ́dún. Wọ́n lẹ̀ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Wọ́n ní láṣẹ Elédùà ẹ̀ ní mọ̀sàrí ọmọ. Wọ́n lára òní ni yín. Wọ́n ní gbẹ̀dẹ̀ báyìí ní irọ́ kókò lágbàlá. Wọ́n lára ó mọ̀ tù yín ni. Wọ́n ní nínú àlàáfíà ara àti ìdùnnú pẹ̀lú ayọ̀ àti ọ̀rọ̀ tó pọ̀ jàǹtìrẹrẹ. Wọ́n níbẹ̀ lẹ́ ti lo ìtókùnú ayé yín o. Wọ́n ní níwòye àmọ́dún àwọn náà làwọn ó kí yín o. Ẹ̀yin náà lẹ́ sì tún mọ̀ jẹ́ wọn ní ìwò. Happy birthday to you, overseer Isaiah Aderemi Adegbola.